èyí tí ó béèrè lọ́rọ̀ Hayyakumullah ta. òun ni pé rabitatul a'imma wal ulama fi biladi Yorùbá rábítà yẹn ọlọ́ta Bidat. bizat babalágége wọn lọ́ta markas ọlọ́ta Odi mẹ́ta. ọgbọ́n Hayyakumullah. Sheikh Adam wọn lọ́ta Allah. ọ̀tá mélòó Odi mẹ́ta. ọ̀tá Sheikh Adam ọ̀tá àti rábítà ọ̀tá àti markas ó di mẹ́ta Mẹ́ta. babalágége náà lọ́ta ó di mélòó Bẹ́ẹ̀ni. tẹ́wárí ọ̀tá Sheikh Adam babalágége gbà wọ́n rù ọ̀tá àti rábítà babalágége gbà wọ́n rù ọ̀tá àti markas babalágége gbà wọ́n rù tẹ́wárí ìran mẹ́ta tọ́lọ́ta yìí ni wọ́n fẹ́ parí lọ́dọ̀ ara wọn wọ́n fẹ́ pa orúkọ Sheikh Adam rẹ̀ Rahimahullah. wọ́n fẹ́ kọ́ wà nínú tíyù nìzíyàn tí wọn ò sì rí orúkọ àáfàá kan tí wọ́n lè gbé sípò rẹ̀ Masha Allah. ẹ gbọ́ Hayyakumullah. ọlọ́run ò ní fún wọn ṣe o àmọ́ pé preparation wípé òkè àáfàá wo la lè gbé sípò rẹ̀ ńlẹ̀ Yorùbá yìí táwọn alágbáwá lè dámọ̀ wípé alimu Nàìjíríà ọgbọ́ Afa Nàìjíríà tó yanjú. tó yanjú kò sí Akramakumullah. nílẹ̀ Yorùbá Masha Allah. ẹ sọ̀rọ̀ Ọlọ́rin o Nílẹ̀ Yorùbá. nílẹ̀ Yorùbá ni sọ Akramakumullah. ok àwa rí báwọn markas wọn fẹ́ parí Okay. lọ́dọ̀ ara wọn àwọn akọ́ta di méjì báwọn Bẹ́ẹ̀ni. wọn fẹ́ para bíta rẹ̀ wọn bá wọn kàtà láwọn fẹ́ parí yìí wọn àrílé kéwù kan ní gbogbo ilẹ̀ Yorùbá tí wọ́n lè fi rọ́pò rẹ̀ Masha Allah. tí ó nírú sánù tó níní wọn àrí ọkàn wù wọn pé ẹ mà fáwọn kan máa bẹnu lé tọ́jẹ́ pé òun ò ní fẹ́ kọ́ ọmọ tó fẹ́ gbérígbérí ọmọ tí wọn ò sì ní gbérí fa La ilaha illallah. ọmọ rẹ̀ ọ̀yanjú o ẹni tó wọn fẹ́ yanjú bóyá òun ní ó fa ọmọ rẹ̀ gòkè yóò tún pé òun ọ̀fẹ́ yanjú irú ẹ̀ ní ń bẹ lọ́dọ̀ àwọn àfáà nílẹ̀ Yorùbá yìí Allahu akbar. ó di méjì ẹlẹ́ẹ̀kẹta òun ni rábítà gan fúnra rẹ̀ Odidi. tẹ́ a rí pé àti rábítà àti markas Sheikh Adam náà níjẹ́ bẹ́ẹ̀ Na'am. ó ti yé torí pé rábítà fíkìrà yẹn Sheikh Adam ló mú wa Bẹ́ẹ̀ni. Gbogbo ayé sì mọ̀ bẹ́ẹ̀. markas fíkìrà bí markas ti rí instruction yẹn Sheikh Adam ló mú wa Di méjì. ọgbọ́ Na'am. kọ́dà Darul Ulum fíkìrà pé a sọ ilé kéwì ní Darul Ulum kò sí Darul Ulum kan ní gbogbo Nàìjíríà yìí ṣáájú tiwa yìí Masha Allah. ọjọ́ ilé kéwì Hayyakumullah. fíkìrà yẹn Sheikh Adam ló mú wa Odi mẹ́ta. àyàwọn fikarat tọ́já sí wípé iktibazatul afkar ó ti bá wọn Sheikh àwọn afkar yẹn Sheikh Adamu ni wọ́n lọ lè bọ́ọ̀rù rẹ̀ wá Masha Allah. àwọn ni mubtakir ó ti Sí Nàìjíríà ṣáájú. kò sí Nàìjíríà tẹ́lẹ̀ Masha Allah. rabitatul alamil islami ní Saudi ní Makkah 1962 iná ni wọ́n dálẹ̀ Masha Allah. rabitatul alamil islami 1962 ni wọ́n dálẹ̀ Sheikh Adamu wà nù àwọn tí ń ṣáraka Lọ́hùn. wọ́n wà nù àwọn tí wọ́n pè Lọ́hùn. láàfà Nàìjíríà wípé ọ̀nà gbogbo àfà ẹni ọjà àfà ńlá nílùú tó ní kàfà ìlmíyà ọgbọ́ Gbọ́yé bàbá. tí nǹkan sẹ́kù sí la tí ìmọ̀ rẹ̀ wọ world Ó sì mọ̀ tí ń lọ gbogbo láyé. player náà kó lè play world cup Masha Allah. àwọn amateur player ń bẹ wọ́n yẹ pé àsáìdì náà máa gbá Bẹ́ẹ̀ni. ẹni ọba yẹ pé àsáìdì ní máa gbá tó sì máa gbá dáadáa bẹ́ẹ̀ bá jù sí fìdí ńlá kò ní lè gbá Bẹ́ẹ̀ni. àwọn alásáìdì ń bẹ Bẹ́ẹ̀ni. ó ti yé ok ẹni tó wá lè play tó lè tí mímọ̀ rẹ̀ wọ àgbáyé ní Nàìjíríà lásìkò náà ní gbogbo tí ń jẹ́ ilẹ̀ Yorùbá yìí Sheikh Adam ni wọ́n di Radiyallahu ta'ala anhu. bàbá lọ́wọ́ lọ ṣáraka ń bẹ̀ wọ́n wá ń ṣáraka níbi mùtàmárù rọ́bítà yẹn àwọn mùtàmáràtì yẹn bàbá ń ṣáraka ń bẹ̀ ibi ma ṣáraka yẹn ni bàbá ti rí fíkìrà yìí Masha Allah. wípé kíní yìí fẹ́ so àwọn àfa àgbáyé pọ̀ láti mọ kíni màṣákìlù tí ìsìláàmù ní àti olúlu ẹ̀ láti àálájà rẹ̀ Masha Allah. bàbá rí tẹ́sítì kíní yẹn wọ́n fi wá wò pé bàbá rí báyìí gẹ́gẹ́ bí ẹ̀mí wípé bàbá fẹ́ kí wàhádà ó wà láàrin umma islamiyya ó ti bá ulama'an wa a'immatan ó ti bá wọn àwọn fẹ́ kí àsopọ̀ wá yí ń bẹ̀. bàbá rí wípé ilẹ̀ Yorùbá àfi kí àwọn so gbogbo àwọn àfa àìmà àti àwọn ulama àwọn àfọ akọmọkéwù àti àwọn ìmáàmù tí kírun jímà bàbá wò pé káwọn ó dọ̀kan bàbá dọ̀kan ẹni tí wọ́n bá rí lọ́dọ̀ rẹ̀ ó mọ̀ wá ìtẹ́lẹ̀ bá rí a sì ní ilé ìgbìmọ̀ asòfin Masha Allah. tá a máa yanjú ọ̀rọ̀ ẹ̀sìn àti ntọ́kan Islam gẹ́gẹ́ bí wọ́n ti ní lọ́hùn ní Maka níbi tí rábítà ti ó ti bẹ̀rẹ̀ ẹnì kankan ọ̀gbọ́n tí ń jẹ́ rábítà rí níyà yìí ilẹ̀ Yorùbá ń bì wọn tó bàbá yọ Ìlọrin kúrò ń bẹ̀ torí wípé Ìlọrin kìí sílẹ̀ Yorùbá Masha Allah. Rahmatullah. ọ̀gbọ́ Gbọ́yé bàbá. bàbá yọ kó mẹ́ bàbá Sheikh Adam ọmọ Yorùbá làwọn Bẹ́ẹ̀ni.
ọgbọ́ Àgbọ́yé. wọ́n ń jẹ́ ọmọ Ìlọrin látara pé wọ́n bí wọn Mọ̀síkátù Rázì wọn nìyà yín MashaAllah. tí àyín táwọn bàbá tó bí wọn àwọn àjádù wọn tí wọ́n fèrè sọlẹ̀ sí àyín tán wá láti Ọ̀yọ́ ó ké ìpìlẹ̀ mi tọ́lọ́run tó wá nígbà tí ìdálé kéwúlẹ̀ ilẹ̀ Yorùbá òun náà ló tún jù mí sí onígàràdì ní tẹ́sí bẹ́ẹ̀ yé ń ṣiṣẹ́ káàkiri gbogbo ilẹ̀ Yorùbá ni wọ́n fi gbé rábítà yẹn kalẹ̀ ní 1964 ọdún méjì ni Rabitatul Alam Islami fi ju rábítà ti Sheikh Adamu lọ. lọ ó ti yé báwọn Àgbọ́yé. gbogbo àwọn tẹ́ ń takò lónìí wọn èyí tí ì bí wọn 1964 yẹn Hayyakumullah. èyí tó bá ti bí ń bọ́ yé àwọn ẹsẹ̀ bímọ lì Allah. láwọn tí wọ́n ń takò tá láwọn fẹ́ wò ẹ dákun torí Ọlọ́run ìjẹ́ ẹnìkan lè dantí Ọlọ́run ti gbé kalẹ̀ qabla khalqil makhluqat kéèyàn Ọlọ́run fẹ́ wó sánmà tí ò sojú wa dá ma ashhadtum khalqa samawati wal ardi wala khalqa anfusihim wa ma kuntum muttakhidhal mudillina aduda ọdún tọ́lọ́run ti challenge nù ẹ̀ pé yín sí wọn máa yẹn pé yín sí yọ́ tí da sánmà ni wọn máa yẹn tí ì da yín ọ̀dà gbogbo nǹkan tán kí n tó da yín torí ìfẹ́ kẹ́ ẹ fojú tó bí mo ti da Allah. ẹ̀fẹ́ kẹ́ ẹ máa ọ̀nà tí mo gbà tí mo fi dá gbogbo nǹkan yìí kẹ́ ẹ máa wá dé gbẹ̀yìn lé ba ẹ̀fọ́jẹ́ ẹ̀kan lè lu sánmà níbì kan ni Ọlọ́run ò fi ojú wa tó